ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ tíjọba Ọ̀yọ́ sọ nípa Saheed Òṣùpá. Mi ò kì í kọ orin méjì, mi ò dẹ̀ kì í gbọ́ orin méjì. Àwọn awakọ̀ mímọ́ wọn ò lè gbé kásẹ̀tì àwo orin míì sí inú mọ́tò àyàfi ti Saheed Òṣùpá. Olólùfẹ́ rẹ̀ ni mí, nọ́mbà 1 nínú àwọn olólùfẹ́ rẹ̀ ni mí. Ẹ̀mí rẹ̀ yóò gùn o, àwa dúró tiẹ̀ o, nítorí tiwa ni eléyìí báyìí. Kódà béèyàn ń kọrin nílùú òyìnbó tó ń fi ohun òyìnbó kọ, èmi gbọ́ Yorùbá rẹ̀ dáadáa. Ẹ̀mí rẹ̀ yóò gùn o, ó pẹ́ fún wa. Ògo ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, ọmọ àmúyangàn ni, ó pẹ́ fún wa. Èyí làwọn ọ̀rọ̀ ìwúrí tí igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin Báyọ̀ Lawal sọ nípa ìlúmọ̀ọ́ká òǹkọrin fújì nì Saheed Babátúndé Akóredé tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Saheed Òṣùpá, ọba orin tàbí olúfimọ àkọ́kọ́. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kejìlá ọdún 2024 yìí, níbi ayẹyẹ àyájọ́ aṣọ òfì, ìyẹn aṣọ òfì day, èyí tó wáyé nílùú Ìsẹ́yìn lágbègbè Òkè Ògùn nípìnlẹ̀ Ọ̀yọ́ ni ètò náà ti wáyé. Ọdọọdún ni ìlú Ìsẹ́yìn máa ń gbàlejò èrò rẹpẹtẹ, àwọn ọba, ìjòyè, ọ̀tọ̀kùlú, onílé àti àlejò tí wọ́n máa ń kópa nínú ayẹyẹ ìgbélárugẹ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Bó tilẹ̀ jẹ́ pé ayẹyẹ náà kò wáyé ní ọdún 2023. Ọ̀pọ̀ àwọn ọmọ bíbí ìlú Ìsẹ́yìn tí wọ́n wà lẹ́yìn odi àti ilẹ̀ òkèèrè ni wọ́n sì máa ń wálé láti darapọ̀ níbi ayẹyẹ ọ̀hún. Saheed Òṣùpá ni olórin tí wọ́n pè láti dá wọn lára yá lọ́dún yìí. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló sì ṣojú fún ọ̀gá rẹ̀, ẹnjiníà Ṣèyí Mákindé lọ́jọ́ náà. Lásìkò tó ń jíṣẹ́ tí gómìnà Mákindé fi rán, amòfin Lawal sọ̀rọ̀ àpọ́nlé nípa Saheed Òṣùpá. Ó ní orin rẹ̀ máa ń gbé àṣà àti ẹwà ilẹ̀ Yorùbá lárugẹ, ó sì dùn mọ́ òun nínú jọjọ. Nínú fídíò kan tí Saheed Òṣùpá gbé sórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀, ọba orin yìí fi ìmọrírì rẹ̀ hàn sí àyẹ́sí àti ọ̀rọ̀ ìwúrí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ nípa rẹ̀ ọ̀hún. Saheed ní tiwa ni ká ṣá máa tẹ̀síwájú sí i, ká sì máa kọ orin tó ṣàǹfààní kárí ayé. Àwa ò kì í sọ̀rọ̀ púpọ̀, a kì í gbéraga, orin la fi ń sọ̀rọ̀, orin ló ń ṣiṣẹ́ takuntakun fún wa. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o, bàbá ọlọ́lá jùlọ amòfin Báyọ̀ Lawal, igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi ni ọba Saheed Òṣùpá Akóredé olúfimọ àkọ́kọ́. Ọ̀gọ̀rọ̀ àwọn olólùfẹ́ ìkan olórin fújì yìí ni wọ́n ti fi ìdùnnú wọn hàn sí bí igbákejì gómìnà ṣe ṣàpọ́nlé Saheed Òṣùpá, bí wọ́n ṣe kọ ọ̀kan òjọ̀kan ọ̀rọ̀ nípa àṣeyọrí olórin náà. Bẹ́ẹ̀ làwọn míín ṣèlérí pé títí ayé àwọn alátìlẹ́yìn àti olólùfẹ́ bàbá Súlíà làwọn yóò jẹ́. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance. Make sure you follow us on our social media handles as displayed on the screen below for more updates from us. Bye.